òwúrọ̀ lọ́jọ́ má jalè má ṣọ̀lẹ má borúkọ ẹbí jẹ́. Iṣẹ́ tẹ́dá bá mọ̀ kó tẹra mọ́, owó tẹ́dá bá mọ̀ kó fakọ sí. Iṣẹ́ tẹ́dá bá mọ̀ kó tẹra mọ́, owó tẹ́dá bá mọ̀ kó fakọ sí. Bó di jọjọ kan, bó di jọjọ kan, ajá sọ pé olú òní márúwá ó ṣe nìyàn. Olú òní márúwá ó ṣe nìyàn. Orí adé. Bẹ́ẹ̀ ni sà. Ọmọ tó ń kọ ní ẹ̀kọ́ yẹn. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ ti sẹ́ǹdì owó yẹn sínú àkáǹtì yín sà. Ìwọ ló sẹ́ǹdì lórúkọ ẹ̀ sí owó sínú àkáǹtì. Bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ sà nípa orin mi tí mo fẹ́ yà yẹn ni. Ibo lẹ ti fẹ́ ṣe? Abúlé Onígò ni mo ti fẹ́ yà sà. Abúlé Onígò, wáyé Abúlé Onígò. Ta ló tiẹ̀ lọ sí Abúlé Onígò? Ha! Aláàjì ẹ̀jọ̀ nítorí Ọlọ́run ẹ bá mi wọ́nà ẹ máa débẹ̀ ẹ̀jọ̀ nítorí Ọlọ́run. Dìrẹ́tọ̀ mi ló ní pé ibẹ̀ yẹn gangan ni pé ká lò. Sọ́mọ̀ pọ́nà yóò dá ni. Òfin tó bànánà létí pọ́nà ti tẹ́ lọ yóò dá ni. Bẹ́ẹ̀ ni. Àmọ́tò mi ò lè lọ síbi ibẹ̀ yẹn, ọmọ pé mọ́tò mi ó balẹ̀ ó ṣe lú díp tẹ́lẹ̀ wọ́n ti mú gárígárá bẹ́ẹ̀. Ẹ̀wọ̀n arọ́nà tàbí ló ń ta tí ò súnmọ́ gbogbo bẹ́ẹ̀ ni. Orí adé ìrẹ́ta sí i. Ẹjọ́ nítorí Ọlọ́run mo fi bẹ̀ yín o, ẹjọ́ nítorí Ọlọ́run nítorí pé wọ́n ní pẹ̀yìn gangan lórí yín wà lọ́jà tẹ́ bá lè bá mi ṣiṣẹ́ yẹn wọ́n ní ọjà yẹn máa ta wàràwàrà ní. Ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ sà ẹjọ́ ẹ ṣàbá mi wọ́nà gbogbo ọ̀nà ní kẹ́ wá kẹ́ bá mi make sure pé débẹ̀ sà ẹ ṣé mo dúpẹ́ ẹ pẹ́ fún wa o ògo yín á túbọ̀ máa tàn sí ni sà ó dàbọ̀. Gbàgbà kan wá ti dẹ́ni lóògùn tó wá bá mi. Mi ti wò ó pé ìgbà tí mi mọ̀ tí òṣèlú kan ń bẹ̀rẹ̀ kí n ṣe lọ́sọ̀ but Alhaji kí ló ń ṣẹlẹ̀ nǹkan tí n bá sọ ni pé ẹ jẹ́ ká bọ̀ mọ obìnrin ṣiṣẹ́ Ní Abúlé Onígò. a máa wá bá ṣe máa manage débẹ̀ náà. Mọ́tò mi ò lè débẹ̀ o mọ̀ pé mọ́tò yẹn balẹ̀. But Alhaji àwa bí kan park mọ́tò sí adé ló máa ruwa dé. Wọ́n ló sọ bẹ́ẹ̀ o bí èso fún àgbà tó sọ. Mo ń gbọ́ sà. Àsìkò táwa yìí iná ayé jó adé fi jó. Bá mú tó rẹ̀ mọ́ èdè mo ṣe náà. Tẹ́lẹ̀ pé 200 ló wà lọ́wọ́ yìí. A sọ fún un lábẹ́jì. Tẹ́lẹ̀ ìgbà tí mi máa ń gbọ́ mo fi ìpá àwọn onímọ́tò oní ọ̀kadà onímárúwá èmi rò pé àwọn tọ́ọ̀gì ọmọ ẹlẹ́ran ni. Ọ̀ǹtì ìgbà tí mo rí olú ọmọ onímárúwá ó béèrè lọ́wọ́ wa pé kí ló ṣẹlẹ̀ níbi tán ti ń ná wà lánàá bolẹ̀. Abádẹ́ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí wa. Máa yẹn dẹ̀ ra mú 15 naira ó dẹ̀ san ṣe ló tún bá wa sọ̀rọ̀. Aṣọ ọmọlúwàbí wà nínú àwọn onímárúwá. Ìyá àbèjì èmi ò mọ̀ ṣe lèmi rò bí àwọn tout àwọn hooligans kan ló ń wa mọ́tò ló ń ṣe márúwá ni mi mọ̀ pé èèyàn gidi tó wà responsible wà nù wọn Ọlọ́run ṣàṣàánú Ọlọ́run máa bá wa sọ lẹ́sìn tó dáa. Ó dábẹ́. Ó ló ní mọ́rúwá tẹ́lẹ̀ ṣe yín láàánú. Ọlọ́run á mọ bá mi ṣòun náà láàánú. Torókè lókè báyìí òun lọ wá fún ní gbé. Ó sábẹ́jì á dẹ̀ mọ́ bá mi tì lẹ́yìn. Àmín o. Ṣé wá rí ìtọ́wò sùnsùn tọ́lọ́run máa fi yín ṣẹ̀sìn tí ó mọ̀ pé ní tọ́lọ́run bá fi ṣẹ̀sìn kò sẹ́dá kan tó lè fi ṣẹ̀sìn láyé. Òun náà lẹ́san tọ́lọ́run ó san láìpẹ́ láì jìnnà. Àbí ṣé jà wà ń bẹ̀ ni? Oríṣi méjì ló wà. Orí tó sí kálukú lọ́wọ́. Òkè là ń wò a ò mọ tó ń bẹ nísàlẹ̀ o. Ojú fẹ́ dà. Amúkùn ẹrù ẹ wá ó ní òkè lẹ̀ ń wò ẹ ò mọ ìsàlẹ̀ o. Wọ́n á mọ̀ pé òótọ́ là ń sọ. Ẹ pẹ̀lẹ́ yìí ẹ tó ń torí Ọlọ́run ẹni tó bá fẹ́ sọ̀yàn tó lórí burúkú tíyàn bá wọlé àdúrà níwájú Olúwa kéèyàn wá gbàdúrà kó kú ẹ jọ ṣé yẹn lè wọ̀nú. Ẹni tó bá ń gbàjẹ́ lọ́wọ́ ẹni kéèyàn wá dì lọ́wọ́ kéèyàn dì lẹ́sẹ̀ kọkàn mú kéèyàn jù sínú wo kìnìún báyìí kí kìnìún jẹ tán ẹ jọ ṣe ká ní. ṣẹ́rẹ́ ni tá à ń sọ yìí èmi àti bàbá bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí àkókò ni o torí ẹni tá à ń sọ ìràwọ̀ wa ló ń lò ní pákí wa tẹ́ ń wò yẹn lòun fi ń ṣoríire àfẹ́jẹ́ kó lo ìràwọ̀ wa mọ́ làṣẹ fẹ́ jẹ́ kó kú ṣẹ́rẹ́ ti fẹ́ bá pa òun tán tó ṣíwọ́ ọ̀ṣẹ́ ṣe wá rí mo fẹ́ kẹ́ tọpinpin ẹgbẹ́ rìsáàsì lórí gbogbo àwọn ẹbí ẹ̀ pátápátá gbogbo wọn pátápátá ẹ mú wọn kó lórí ẹgbẹ́ pátápátá ó ti tán
àsanwó yín èsì ń rẹ̀ kan àsanwó yín ṣẹ́ gbọ́ àsanwó yín kò sí nǹkan kan. mo ti bàbá olówó èkó sọ̀rọ̀ kí ló fà yàn mọ́ra. ṣé o rí ó mọ ohun tó ń ṣe bó ṣe wà yẹn ó mọ ohun tó ń ṣe ẹkùn ló ń wò yẹn ẹ bá dùgbò mi ló wà ẹkùn ó nìyẹn. sọ̀rọ̀. ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ tí ní pé fáwọn aláwọn link yẹn let's go there and carry out that sermon. èsì ń rẹ̀ kan àyà mi kò já. ẹ wo bàbá ẹ̀yin máa lọ sí páàkì ẹ jẹ́ mú wọn mọ̀ náà ẹ fà wá sí wọn lẹ̀ ẹ wọlé. ẹ wo ẹ tẹ̀lé kó fi ọ̀nà hàn yín kó fún yín ní dátà dídí bẹ́ẹ̀ ṣe máa rìn. ẹ wọlé. ẹ má wọrí. èsì ń rẹ̀ kan. àní ẹ má wọrí. ojú fẹ́dà. bàbá náà. ojú lè ojú ẹ o. bàbá wa. kí la máa pè yín náà wé ìṣẹ̀lẹ̀ burúkú màmá ni ó ní ìṣẹ̀lẹ̀ sí wa. so ayé ṣe yín lẹ wá ronú wa mọ́rúwá lẹ́ẹ̀ ti fi mílẹ̀ kí n wọ next na pep mọ̀ pé kó máa tọ́nú àbí. ẹ má bínú máa rí pọ́sí fún mi. ẹ gbẹ́ yé rojọ́ kẹ dàkọ́ tẹ fẹ́ dà sí kéde ká máa lọ jàre. náà mo fẹ́ dà sí ẹ ní sùúrù ìdílé yín dúró sínú òrùn. kí la máa pè yín náà wé ìṣẹ̀lẹ̀ burúkú màmá ni ó ní ìṣẹ̀lẹ̀ sí wa àmì ó. Stop it! Go down! Stop it! Go down! Go down! Go down! Màmá jẹ́ kí n jìyà àìmọ̀jọ́. Màmá jẹ́ kí n jìyà àìmọ̀jọ́. Ọlọ́run ẹ̀ṣẹ̀ tí ń mọwọ́ tí ń mẹsẹ̀ láyé mi. Ọlọ́run nìkan ló lè kọ́ níyọ. ṣàánú mi lẹ́yà mi ṣòfìṣọ́ ọmọ mi o àmì ara burúkú lílé yìí o àpẹẹrẹ yóò dá rárá o lóyún. ohun kí ló ń sùn. a máa pè yín náà wé. ẹ ṣe gan ẹ kú ìṣẹ̀lẹ̀ burúkú màmá ni ó. àìfiwélé sọ fúnra wa. ó ní ìṣẹ̀lẹ̀ sí wa àmì ó. ẹ̀jẹ̀ bí ọ̀rẹ́ àdúgbò lọ́wọ́ yín o madam ẹ fi ọkàn balẹ̀ kò sí wàhálà yàtọ̀ sí pé a ti sọ fún ọlọ́pàá a ti tún sọ fún gbogbo àwọn agbófinró gbogbo àwọn ọmọ wa láti dà síta ẹ lè rí onímárúwá kan ta láì jẹ́ pé iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn gbogbo àwọn black spot taripo wà lù yìí àti ní surroundings àbí gbogbo ẹ̀ láti dẹ àwọn èèyàn sí lágbára ọlọ́run ọba àmọ́ ìpè ọlọ́run á ṣe olúdirírí kò sí wàhálà o ẹ fi ọkàn balẹ̀ gbégbé kan ò ní gbé sóko ìwájẹ gbogbo ibi tí ó bá wà báyìí á jáde ó fẹ́ kẹ́ ẹ fi ọkàn balẹ̀ ẹ fi ọkàn balẹ̀. àti nígbàgbọ́ púpọ̀ lórí ẹgbẹ́ yín torí àmọ́ ẹ pé kò síbi tẹ́gbẹ́ yín ò sí àjàmọ́ pé lè ó ti di ṣíṣe. agbára Ọlọ́run àmọ́ ẹ pé olùmọ̀dé. ẹnìkan ní rájò kó má padà wálé adélé koko ni agbára Ọlọ́run. ẹ ṣe àdúpẹ́ bàbá mi ẹ ṣe gan-an ẹ bá dénú ẹgbẹ́ bá ní kí wọ́n sàpá àdúpẹ́ arákìtìyàn wọn àwọn ìpínlẹ̀ wọn ní kí wọ́n ẹ̀ka wọn. ẹlẹ́pẹ̀ ìgbẹ́rígbẹ́ ìgbẹ́rígbẹ́ ẹlẹ́pẹ̀ máa bọ̀ kẹ́ ẹ lọ ni ó yẹ wá wọlé ẹlẹ́pẹ̀ gbẹ́rígbẹ́ máa bọ̀. báwo lẹ́yìn èèyàn báyìí wọlé ṣe kí n gbọ́ràn báyìí. àìtẹ̀sọ̀rọ̀ àbágbà. wọ́n ní wọ́n ń wá èèyàn a ní ẹ má ṣiṣẹ́ tí ò mọ̀ pé wọ́n ń wá olú ni. so bàbá torí pé wọ́n ń wá èèyàn sìn ká má jẹun ọ̀nà fún ọlọ́run náà. confam so ọ̀nà fún lọ́nọ́rùn. ọ̀nà fún ọlọ́run. ok so ajágbó ò ní ẹ̀jẹ̀ lọ́rùn àbí ṣé olú yẹn tó ń wá nísìnyẹn kò ṣe mẹ́mbà támàkì mọ́. ṣé wọ́n sọ fún yín pé mi mo gbé ni. ẹ má bá yẹn wá fẹ́ mi. ẹjọ ẹyin pásẹ́njà ẹjọ tó lọ ẹjọ. báwo ni màá ní kó bọ́lẹ̀ náà ẹ bọ́lẹ̀ nù má lọ yẹn. ẹ má bínú bàbá ẹjọ mo fọlọ́ bàbá yẹn. wọ́n bí wọ́n bí. ó bá bá mi jà. my treasurer. báwo ni ọmọ ayé báwo kí ló ṣẹlẹ̀ pẹ̀lẹ́dìá ṣé ẹ sọ fún bàbá yìí pé mo ní kọ́ máa ṣe ara rẹ̀. ṣe ní bọ̀ bọ̀ yìí olórí burúkú ni kọ̀ọ̀lọ́ ń jọjọ́ ayé ṣé ó yá wèrè ni ṣé wọ́n sọ fún ẹni pé wọ́n wọ́n olú ọmọ ni ó yá wèrè ni. kí ló wọ́ọ̀rì ẹ̀ náà ṣé wọ́n yá ẹ ní àbí ìwọ ló ní kí ló pọ̀ kí n wọ́ọ̀rì ẹ̀ èmi ló. ọlọ́gbẹ́ni ọ̀gádé súnṣẹ́ yóò wù mí nílà kó ṣe wọn lóhùn náà ó yá wèrè ni. kí ló ṣe lórí ìdúró mi náà kí ló ṣe lọ. ẹ jọ̀ọ́ mà a ti wà ní bus stop yẹn láti bí some hours àbí minutes báyìí sìn
For some hours, rí Márúwá. Ẹ jọ̀ọ́, ṣé anywhere wà around the Ìbàdàn tó ti lè rí Márúwá wọn? Márúwá. Bẹ́ẹ̀ ni mà. Márúwá lẹ pè bẹ́ẹ̀ yẹn. Wọ́n ti daṣẹ́lẹ̀. Gbogbo wọn pátápátá wọ́n ti daṣẹ́lẹ̀ láti bí ọjọ́ bíi mélòó sẹ́yìn wá. Márúwá kẹ̀. Ẹ lè rí o. Torí ọ̀gbẹ́ni kan ni wọ́n máa ń wà. Olú Márúwá náà ń wà. Olú ń wá láti bí ọjọ́ bíi mélòó kan sígbà tá a wà yìí wọ́n rí i. Ọ̀ṣun wáyé kí ẹ affect àti rí Márúwá ni. Kí lẹ̀ ń sọ yanti? Olú Márúwá. Báwo lẹ ṣe ṣe o? But madam ẹ jọ̀ọ́, kò wá sí any other alternative tá a fi lè rí Márúwá. Márúwá. Ní ojúyàn tẹ́ ẹ̀ bá mọ̀kadà ń sàlẹ̀ ń bẹ̀ yẹn solution tún nìyẹn. Pé bóyá ẹ fẹ́ rí Márúwá. Ẹ lè rí. Àwa gan ọ̀kadà là ń mú tá a bá fẹ́ jáde. Ẹ ṣeun mà. Ẹ ṣe mà. Ọ̀rẹ́ kí ló rò? Ṣé o mọ ẹni yẹn ni? Mo mọ̀. Ó ní onímọ̀ra. Ó ní wà respectful. Ó ní regard fún àwọn èèyàn. Mo kì í ṣe onílàwùlà onímọ̀ra rárá. Kódà kó má ní owó lọ́wọ́. Tó bá wọnú máa rọ olú tó bá ṣàlàyé fún pé òun ó máa gbé ẹni. Ṣé wá rí ìmúra sí ẹ̀? Ó ti sẹ́ǹjú ẹlòmíì tó ń ṣe white collar job lọ. Ìsọ̀rọ̀ sí ẹ̀gbọ́n ó sọ̀rọ̀ bí ẹni tó wá láti ilé rẹ̀. Ṣòrí tó bá ní ìbíni sí, òun ní sọ ní lọ́jọ́. Ó ní Olúmọ̀rúwá ló ń sọ̀rọ̀ ẹ̀ yìí. Definitely bọ̀bọ́ yẹn nice gan nìyẹn o tó fi ń ṣe báyìí ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ tó bá rí tó bá ní ilé iṣẹ́ tí dájẹ́ bá ní company wàá bẹ dájẹ́ kọ́ gbà síṣẹ́. Wírin lójú orogún, èjì wọ̀rọ̀ lójú ìyẹ́ mi kí n bẹ̀rẹ̀ lé. Yìnmí ń padà lẹ́yìn, ẹ̀yin lọ bẹ́kìtì, bẹ́kẹsẹ́, tẹ bẹ́ sílé lẹ́kìsà, tẹ sọ wọn dodi gbà sọ. Ojú tí mo wá ń wò lójú ẹ̀yin méjèèjì kò kí n ṣe tiyín kì í sì ṣe tèmi torí mo mojú àwọn ọmọ tí mo bí. Nǹkan tó bá ṣẹlẹ̀ gan-an kò ní kẹjẹ kéde gbọ́. Bẹ́ẹ̀ ni ìyá àbèjì kò lè fanimọ́ra rárá. Ṣé bẹ́ẹ̀ rántí Olú Onímọ̀rúwá tá a sọ fún yín the last time ta nípò sanwó mọ́tò wa ṣe náà sọ fún wa pé ó ti di àwátì tọmọdé tàgbà ń wá káàkiri ìlú. Màámi. Mú mi ṣé wàá jẹ́ kó wá dérú ẹni bẹ́ẹ̀ kan ló máa dédé ṣàwátì ayé níkà o kò dáa o kò dáa o. Èjì rẹ̀ àdúrà wa ló yẹ ká máa fi ràn lọ́wọ́ ẹsẹ̀ ara rẹ̀ tó fi rìn jáde nílé òun náà ló máa fi rìn padà wá tí gbogbo ará àdúgbò àtún máa rí padà sóun ló wá jẹ́ kójú ti yín kọ́rẹ́ lọ́wọ́ tó tó báyìí. Èjì rẹ̀ ní ọkọ mi ayé tá a wà yìí gbẹgẹ bẹ́ẹ̀ dẹ̀ ló nágbára ẹ má torí ẹ̀ bára jẹ́ o ẹ dẹ̀ má torí ẹ̀ pa ọkàn jẹ́ rárá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé orí máa ń gbé ẹlòmíràn pamọ́ nítorí káyé má bàa ṣe níbi ni o àdúrà yẹn gangan òun ní ká máa fi ràn án lọ́wọ́ o mo mọ̀ pé Lédùmarè àfúnwárí. Sọ fún mi pé ẹ tí ẹ pàdé arábìnrin rí débi pé ẹ mọ̀ra yín rí níbi kankan. Aládùúgbò mo ṣàlàyé fún ilé mi ò rí arábìnrin rí mi ò pàdé ẹ̀ mi ò mọ̀ rí mi ì mọ ibi tó ń gbé kódà mi ò rí rí ìyàlẹ́nu tó mo kàn dédé náà nìyẹn. Ọlọ́run alágbára Ọlọ́run tó lágbára lórí gbogbo tó mọ gbogbo tí ń ṣe gbogbo nínú gbogbo Ọlọ́run Àdìsá orí olú ó ti tan ìmọ́lẹ̀ kedere sí gbogbo tó sókùn sí ẹ̀ tó kù sí àwọn ọmọ ìdá tí mú mi rí ìran náà. Àròkò fẹ́ yẹ jẹ. Alárọ̀kà. Àròkò fẹ́ yẹ jẹ. Alárọ̀kà. Àròkò fẹ́ yẹ jẹ. Yàrá mẹ́ta o. Ayé ń jẹ́. Tálákọ̀lù bá tọrọ rẹ̀ bọ́ sọ. Ó ṣeé ṣe kọ́ wọ̀ òkè. Tó ní jákùté bá wọ bàtà fún. Àfa ìmọ̀ kẹsẹ̀ rẹ̀ ó kọ̀ rẹ̀. Ọmọkùnrin kọ́mọ ló ṣe mí lóore. Oore mọ́ lè gbàgbé sí ló ṣe kíkẹ́. Olú Onímọ̀rúwá náà ń orúkọ rẹ̀. Ó ti wá wà ní gbọ́. Àwọn agbanipa báyìí. Àwọn ni wọ́n fẹ́ kẹ́ ṣe mí làwọn. Ìjọba kọ́mọ lóore ti sùn torí mi mọ̀ pé àdó mẹ́ta làdó ìyá àgbà ọ̀kan fọ́ ọ̀kan rì. Ayé kan yóò tẹ́kù láfi ṣọwọ́ aráyé lóore. Ẹyọ kan wá tẹ́tẹ́ fi ṣe mí lóore. Bó bá jẹ́ báwọn ni ìyẹn ò lè nígbà tó jẹ́ kó ti gbọ̀ ń gbòòjò dandan ni káwa náà gbọ̀ ń bẹ̀rùn gbà mí lójò kí n gbẹ̀ ẹ́ lẹ́rùn lẹ́wìrì àtàlágbẹ̀dẹ ń ṣe ń lé arọ́.